Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. À ń tẹ̀síwájú lórí ètò Ìjì Òwúrọ̀ nígbà tá a kọ́kọ́ lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti ẹnu màmá wa Prophetess Àyìnkẹ́ Balógun Táyọ̀ láti ìjọ Fogak Ministries Ẹ̀kúkalẹ̀. Mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ní ilé ní òwúrọ̀ yìí. Ojú rere àti àánú oore ọ̀fẹ́ Ọlọ́run Olódùmarè kó máa bá wa gbé. Àmín. Orúkọ tèmi ni Prophetess A.A. Balógun Táyọ̀ láti inú ìjọ Holy Gospel Apostolic Glorious Church, ìjọ Fogak ní Ṣómólú. Àánú Ọlọ́run Olódùmarè yóò máa bá wa gbé lẹ́ẹ̀kan sí i. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run tó dá ẹ̀mí wa sí, tó mú wa tún ríra wa lónìí, tí ìmọ́lẹ̀ alààyè tó tún mọ́ fún wa. Ọ̀rọ̀ Ọlọ́run títí ayé la ó máa gbọ́. Ọ̀rọ̀ Ọlọ́run wà ó sì dúró títí ayé. Àkórí ọ̀rọ̀ tòní ni ta ló lè gbani bí Ọlọ́run? Kò sí ẹ̀dá kan tó lè gbani bí Ọlọ́run. Kò sì sí agbára kan bí agbára Ọlọ́run. Agbára Ọlọ́run pọ̀, kò sí ohun tá a lè fi wé. Àwọn kan lè gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn kan lè gbẹ́kẹ̀lé ẹṣin, ṣùgbọ́n gbogbo àwọn wọ̀nyí wọ́n lè ṣubú. Ṣùgbọ́n agbára Ọlọ́run kì í ṣubú. Agbára Ọlọ́run máa ń dúró títí láéláé ni. Ìmọ́lẹ̀ tí Ọlọ́run bá tàn kò sẹ́ni tó lè pa á, ṣùgbọ́n bí ènìyàn bá tan ìmọ́lẹ̀, ìgbàkigbà ló lè kú. Kò sí ẹni tó lè gbani bí Ọlọ́run, torí pé òun ni Ọlọ́run alágbára. Òun ló dá ayé àti ẹ̀kún inú rẹ̀. Òun ló ní ohun gbogbo. Òun ni ọba tá a lè sáyá. Abiyamọ lọ́jọ́ ọjà. Òun ló ní ọjà kan ṣoṣo tó fi pọn gbogbo ọmọ tó bí sí orílẹ̀-èdè àgbáńlá ayé. Ọlọ́run yìí nìkan ni a lè sábà. Ọ̀pọ̀lọpọ̀ ló sá kiri níbi tí kò sí ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn ènìyàn, apá ẹran ara, níbi tí kò sí ìrànlọ́wọ́. Ohun tí mo sọ fún wa ni pé Ọlọ́run nìkan ni ẹni tó lè gbani. Òun nìkan ni ọba alágbára tó lè gbani. Ó ní àwọn ọba ayé kẹsẹ̀ jọ. Ó ní kì í ṣe fún Ọlọ́run. Agbára kan ṣoṣo tó wà yìí, Ọlọ́run nìkan ló ní. Ẹnikẹ́ni tó bá dẹ̀ gbẹ́kẹ̀lé Ọlọ́run, Ọlọ́run á yọ̀ǹda agbára yìí fún. Ó ní ẹ ké pè mí nígbà tí mo wà nítòsí. Bí a bá ké pe Ọlọ́run, Ọlọ́run ò jìnnà sí wa, ẹ̀gbẹ́ ọ̀dọ̀ wa ni Ọlọ́run wà. Òun nìkan ló lè gbani. Orin wa kan ní aláwo kọ́ Ọlọ́run ni, àwólẹ́kọ̀ Ọlọ́run ni, ènìyàn kọ́ Ọlọ́run ni. Kì í ṣaláwo, ènìyàn kọ́, ṣùgbọ́n Ọlọ́run ni. Ọba tí ipá kan ṣoṣo wà lọ́wọ́ ẹ̀, òun nìkan ló lè gbani. Ẹlòmíì lè wò àìmọye president ló ti ṣubú, ló ti kọjá lọ. Àwọn kan fi wọ́n ṣègbẹ́kẹ̀lé lánàá, ṣùgbọ́n lónìí wọ́n ti dẹni ìgbàgbé. Àwọn míì ò tí ì kú o, ṣùgbọ́n wọ́n ti dẹni ìgbàgbé. Ibi tí wọ́n na ọwọ́ sí lánàá, ọwọ́ wọn ò tó bẹ̀ mọ́ lénìí. Nítorí náà ẹnìkan ṣoṣo la lè fi ṣe ìgbẹ́kẹ̀lé wa, òun náà ni Ọlọ́run. Àwọn alágbára kan wà tó jẹ́ wípé wọ́n mọ Ọlọ́run, wọ́n mọ̀ ní tiwọn wípé kò sí ẹni bí Ọlọ́run, kò sí alágbára bí Ọlọ́run. Alágbára bí Ọlọ́run ò sí. Ènìyàn ipá ẹran ara ni, yóò kú ní ìjọ́ kan nítorí pé erùpẹ̀ ni, á lọ ní ọjọ́ kan. Ọlọ́run ni mo fẹ́ kí a ní ìdánilójú nínú ẹ̀, ká sì gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ta ló lè gbani bí Ọlọ́run? Ẹ jẹ́ tá bá lọ wo inú ìwé àwọn ọba orí 6 láti ẹsẹ̀ 26 títí dé 27. Tí a bá wo ohun tó sọ níbẹ̀, ó sì ṣe tí ọba Ísírẹ́lì ń kọjá lọ lórí odi, obìnrin kan sọkún tọ̀ wá wípé gbà mí, gbà mí olúwa mi ọba. Òun sì wípé bí Olúwa kò bá gbà ọ́, níbo ni èmi ò ti gbà ọ́? Ọba tó ní agbára lórí gbogbo Ísírẹ́lì, obìnrin yẹn ń sọkún fún, ó ní kó gba òun, ṣùgbọ́n nítorí pé òun mọ Ọlọ́run, ó ní ìgbà tó sọkún wá bá mi, tí èmi bá gbà ọ́, tí Ọlọ́run ò bá gbà ọ́ ńkọ́? Ẹ jẹ́ ká ṣírò. Ọlọ́run nìkan ló lè gbà wá, torí kò sí ipá kankan lọ́wọ́ ènìyàn. Ọba yìí mọ̀ wípé lóòótọ́ lòun jẹ́ ọba,
ṣùgbọ́n kò sí ipá lọ́wọ́ òun, kò sì sí agbára lọ́wọ́ ẹ̀. Ọlọ́run nìkan ṣoṣo ni agbára wà lọ́wọ́ ẹ̀. Ó ní bí èmi kò bá gbà ọ́, bí Ọlọ́run kò bá gbà ọ́, ta ni èmi tí èmi yóò fi gbà ọ́? Láti inú ilẹ̀ ìpakà tàbí láti inú ibi ìfúntì? Ọba sì wí fún pé kí ni ó ṣe ọ́? Ìgbà tó ti sọ fún pé òun ò lágbára láti gbà á ló ṣẹ̀ṣẹ̀ wá béèrè pé kí ló ṣe é. Ṣé ti rí irú àwọn ìbéèrè ńlá bẹ́ẹ̀ yẹn? Ẹ jẹ́ ká dúró nínú agbára Ọlọ́run. Ọlọ́run nìkan ló lè gbani. Ọlọ́run nìkan la lè fẹ̀yìntì tí ò lè já wa kulẹ̀. Ọlọ́run nìkan níbi ibi agbárí, òun ni ibi ìsádi wa, òun ni agbára wa, òun ni odi wa, òun ni àṣà wa, òun ni Ọlọ́run wa, òun ni ohun gbogbo nínú ohun gbogbo, òun ni lẹ́yìn rẹ̀ kò sí Ọlọ́run mìíràn. Ẹ jẹ́ ká dúró nínú agbára Ọlọ́run àti ipá rẹ̀. Ẹ jẹ́ ká máa wá Ọlọ́run ní ìgbà gbogbo. Ẹ jẹ́ ká máa béèrè fún ojúrere Ọlọ́run àti ìrànlọ́wọ́ ẹ̀. Ẹ jẹ́ ká máa béèrè fún àlàáfíà ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ti ti bí ènìyàn ní ìṣòro. Nígbà tó bá lọ fi ọ̀rọ̀ lọ ènìyàn, a ní mo mọ́bi kan já lọ. Ọjọ́ tó bá ti lọ, ọjọ́ náà ni wọ́n ti gbógun lé lọ́wọ́. A bẹ̀rẹ̀ sí náà sí ogun yẹn. Ohun tó wá lọ síbẹ̀, ogun yẹn ò ní ṣẹ́, ṣùgbọ́n a tún gbà míì wá, a tún gbà míì pẹ̀lú ohun tó wá lọ síbi tí ẹni tó lọ béèrè fún ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹ̀. Bó ti béèrè, tí ọba ti sọ fún pé òun ò lè gbà àfi Ọlọ́run, láì jẹ́ pé Ọlọ́run gbà, òun ò lè gbà. Àwọn ẹlòmíì máa ń sọ pé àwọn lè gbà yàn. Jẹ́ mú ẹ lọ síbi báyìí, tó o bá débẹ̀, wọ́n jóná ni o, wọ́n gbóná bí àrá, wọ́n lè sòkè di pẹ̀tẹ́lẹ̀. Irọ́ lásán ló wà ń bẹ̀. Bí Ọlọ́run ò bá gba ènìyàn, kò sí ẹni tó lè gba ènìyàn. Ọlọ́run nìkan lọ́ba tó lè gba ènìyàn. Ẹ jẹ́ ká fi ìgbẹ́kẹ̀lé wa sí Ọlọ́run. Mo sọ lẹ́ẹ̀kan, ọ̀pọ̀lọpọ̀ ni ó ti ti bí ìrànlọ́wọ́ ènìyàn tó ti ti bẹ̀ dé ọ̀run. Ọ̀pọ̀lọpọ̀ ló ti ti bí ìrànlọ́wọ́ ènìyàn tó ti fọ́ lójú, tó ti yarọ kalẹ̀, tí kò tí àtúnṣe fún mọ́. Bẹ́ẹ̀ kọ́ ló ṣe bá lọ o, ṣùgbọ́n nǹkan míì ló gbàbọ̀. Ẹ jẹ́ ká dúró nínú Ọlọ́run. Ẹ jẹ́ ká gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ẹ jẹ́ ká fẹ̀yìntì Ọlọ́run. Ẹ jẹ́ ká máa wá Ọlọ́run ní ìgbà tá a lè rí, ní ìgbà tó wà nítòsí wa. Ẹ jẹ́ ká ké pe Ọlọ́run. Ẹ jẹ́ ká béèrè ìrànlọ́wọ́ àti òkè wá. Ìrànlọ́wọ́ láti òkè wá nìkan ló lè ṣohun gbogbo fún wa. Ẹ gbọ́, ó ní ṣé ní inú ilẹ̀ ìpakà lòun ó ti gbà ni àbí níbo lòun ó ti gbà? Ọba ló ń béèrè. Ọba tó ní agbára tó lè sọ pé ẹni tó ṣẹ̀ yẹn ẹ lọ mú wa kí n bẹ lórí. Ṣùgbọ́n ó sọ fún pé Ọlọ́run nìkan ló lè gbà á. Òun ò lè gbà á, òun ò lágbára láti gbà á. Kó tó ṣẹ̀ wá béèrè pé kí ló ṣe. Nítorí náà, ẹ jẹ́ ká dúró nínú Ọlọ́run. Bí a bá tilẹ̀ ń gbàdúrà, bí ìrànlọ́wọ́ yìí ò bá tí ì dé, ẹ má jẹ́ ká pẹ̀yìn dà kúrò níbẹ̀. Ẹ jẹ́ ká dúró, ká fi agbára dúró ti Ọlọ́run. Ẹ jẹ́ ká súnmọ́ pẹ́kípẹ́kí, nítorí pé òun nìkan náà ló lè gbà wá. Òun ni alámọ̀ tó mọ wá, ó mọ ìṣẹ̀dá wa, ó mọ ìpín ayé wa, ó mọ ohun tí ẹ̀dá wa lè gbà, ó mọ bí a ti lè rọ́jú, ó mọ bí a ti lè dúró pẹ́.